ẹ̀yin èèyàn lé èyí tá a tún gbọ́ ìtú lágbára o. Wọ́n ní gbogbo ìgbìyànjú àǹtí wa pàbó ni wọ́n ní gbogbo ẹ̀ já sí wọn nítorí pé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Wípé ìgbà tí Queen Naomi wà ní inú palace, wọ́n ní ìgbà yẹn ni àǹtí wa ló ti ń gbé ìgbésẹ̀ bí ó ṣe máa make sure wípé àwọn àti kábíyèsí jà. Wọ́n ní ṣùgbọ́n nígbà yẹn wọ́n ní kò yé kábíyèsí. Wọ́n ní torí pàǹtí wa ló máa ń pa bí òwe fún kábíyèsí pé báwo lẹ ṣe máa fẹ́ ìyàwó kan. Àwọn ọba wọ́n máa ń níyàwó méjì, wọ́n máa ń ní mẹ́ta. Wọ́n ní ṣùgbọ́n àǹtí wo mọ̀ wípé kábíyèsí máa gbé irú ìgbésẹ̀ báyẹn lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ wọn tán. Wípé wọ́n rẹ̀ pé àwọn nìkan ni kábíyèsí máa fẹ́ sínú palace ni. Wọ́n ní ṣùgbọ́n bí kábíyèsí ṣe fẹ́ wọn tán báyìí, every market day ni kábíyèsí ń fẹ́ obìnrin lé wọn. So wọ́n ní ìgbà tí kábíyèsí wá fẹ́ gbogbo wọn tán, ẹ dẹ̀ mọ̀ pé Dr. Elizabeth wá lọ ń gbà yẹn. Wọ́n láwọn ni wọ́n lọ gbé ìgbésẹ̀ láti lọ mú Dr. Elizabeth wá nítorí pé wọ́n mọ̀ pé kábíyèsí fẹ́ gba ìyàwó wọn padà. Wọ́n ní ìsìn wọn ní ọgbọ́n tí àǹtí wa tó ń dá ní ìsìn ni láti lọ gbé kọ́kúmbáǹdì kábíyèsí èyí tó ń jẹ́ Lọlá. Wọ́n ní àǹtí wa tó ń dá ọgbọ́n láti lọ gbé Lọlá wá. Wọ́n ní àwọn àti Lọlá, wọ́n ní wọn ọ̀rẹ́ o. Wọ́n ní ṣùgbọ́n nǹkan tí àǹtí wa fẹ́ wò ní pé kí Queen Naomi máa padà wá sínú palace yẹn. Wọ́n ní so gbogbo ọgbọ́n tí àǹtí wa ń gbé nìsín ni bí kábíyèsí ṣe máa fẹ́ Lọlá, kí wọ́n fẹ́ Lọlá lé àwọn kó di ìyàwó keje. Wọ́n ní gbogbo ọgbọ́n tí àǹtí wa ń gbé nìsín. Ẹ rántí lẹ́tà kan tí wọ́n ní wọ́n ń sọ kiri wípé kábíyèsí gba $180,000 lọ́wọ́ obìnrin láti fẹ́ obìnrin. Wọ́n láwọn àǹtí wa yìí náà, àwọn àǹtí wa yìí náà, àwọn náà wà ń di gbogbo ọ̀rọ̀ yẹn. Àwọn náà wà ń di gbogbo ọ̀rọ̀ yẹn bí a ṣe gbọ́ allegedly. Wípé wọn ò fẹ́ kí Queen Naomi padà wá sínú palace ní gbogbo ọgbọ́n tó ń dá. Wọ́n ní ọgbọ́n tó dẹ̀ ń dá yìí náà ni pé kí kábíyèsí fẹ́ Lọlá as seventh wife sí inú palace wọn. Allegedly bá ṣe gbọ́ ẹ̀yin ará ilé. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin ará ilé ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. So ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ ò ní wípé àǹtí wa wọ́n ń try láti gbé gbogbo ọ̀nà láti jẹ́ kí Lọlá kó fẹ́ kábíyèsí. Wọ́n ní wọ́n lọ bẹ Lọlá gan ni. Wípé wọ́n bẹ̀ pé kó wá fẹ́ kábíyèsí so that Queen Naomi kò fi dé padà wá sí inú palace. Ẹ rí pé èyí tó lágbára. Torí wọ́n ní bí wọ́n ṣe lọ bẹ Dr. Lizzie náà nìyẹn nígbà yẹn. Wípé kí Dr. Lizzie padà kó wá fẹ́ kábíyèsí. Wọ́n ní ìgbésẹ̀ yẹn ni àǹtí wa tún gbé nísìn. Wípé kí Lọlá wá fẹ́ kábíyèsí. Wípé nítorí wọn ò fẹ́ kí Queen Naomi
kan padà wá sí inú palace bàbá Wẹ̀rin ńlá. And wọ́n ní pé àwọn àti Lọlá gan wọn sì ní good rapport o. Wípé kì í ṣe pé bóyá ìfẹ́ àti ọ̀rẹ́ tó múlẹ̀ ó wà láàárín àwọn méjèèjì. Ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé èyí lágbára lórí ọ̀rọ̀ Queen Naomi yìí. Àǹtí wo ò lè sùn, àǹtí wo ò lè ṣe anything. Ọ̀rọ̀, ọ̀rọ̀ bí wọ́n ṣe máa ṣàṣe ṣá tí Queen Naomi ò ṣà ní padà wá sínú palace òun ló bá wọn. Ṣùgbọ́n èmi mọ̀ pé ní agbára Ọlọ́run ojú máa ti gbogbo wọn pátápátá lẹ́yọ kọ̀ọ̀kan. Nítorí pé wọ́n ní Lọlá ní pé kí ni ti òun pẹ̀lú tiẹ̀. Wípé tí òun ò bá fẹ́ kábíyèsí, ṣé òun ò ní move on pẹ̀lú life òun ni. Wọ́n ní àǹtí Wahab, wọ́n ní bí Lọlá ṣe sọ fún ìdíyẹ o wípé òun ò wà nínú irú game báyẹn o. Wípé kó má fi irú ẹ̀ lọ́ mọ́. Wípé ṣé ó mọ iye ọdún tó ń fi date kábíyèsí pé kábíyèsí ò fẹ́ irú nǹkan báyẹn pẹ̀lú òun. Wípé ká ní kábíyèsí fẹ́ marriage pẹ̀lú òun ni wọ́n á ti ní àwọn fẹ́fẹ́ ò tipẹ́tipẹ́. Wọ́n ní bí ó ṣe kúrò ní ọ̀dọ̀ Lọlá nìyẹn. Wọ́n nígbà tó tó bí ọ̀sẹ̀ kan sí, wọ́n ní bí Lọlá ṣe gba lẹ́tà nìyẹn. Tí lẹ́tà yìí tó ní stamp palace lórí, tí wọ́n ní kí Lọlá kó visit palace. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ẹbí Lọlá wọ́n fẹ́ kó fẹ́ kábíyèsí. Gbogbo ìgbésẹ̀ ni wọ́n ti gbé ńgbà yẹn pé kó fẹ́ kábíyèsí. Nítorí pé ọjọ́ ó ti lọ lórí Lọlá. So wọ́n ní bó ṣe receive lẹ́tà yìí, wọ́n ló wà surprise gan pé àbí àǹtí àbí wọ́n ti bá kábíyèsí sọ̀rọ̀ ni lórí ọ̀rọ̀ àwọn. Wọ́n ní nínú lẹ́tà yẹn wọ́n dẹ̀ ní pé kó wá sí inú palace òun nìkan ni. Wọ́n ní inú ẹ̀ bá dùn pé bóyá kábíyèsí fẹ́ bá òun sọ̀rọ̀ nípa ìyàwó ni. Òun tiẹ̀ tún wá ń wò pé kí ló dé tí kábíyèsí ò lè pe òun. Ṣebí kábíyèsí ní phone number òun. Ó ṣe jẹ́ pé letter headed ni kábíyèsí ń lò láti fi kọ lẹ́tà sóò. Ẹ̀yin èèyàn lé nǹkan ṣẹlẹ̀ ní palace kábíyèsí. Wọ́n ní bí Lọlá ṣàṣe lọ sí palace nìyẹn. Wọ́n nígbà tó dé palace, wọ́n ní kò pé kábíyèsí kó tó dé bẹ́ẹ̀ o. Tó tún mọ́ palace ló bá pe kábíyèsí ni. Kábíyèsí bá ní àwọn ò sí around o. Ṣùgbọ́n wọ́n máa jẹ́ kó wọnú palace. Wọ́n ní kábíyèsí dẹ̀ inform àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ pé kí wọ́n tọ́jú ẹ̀ dáadáa. Wọ́n ní bí àǹtí Wahab ṣe gbọ́ pé Lọlá ti dé palace báyìí. Wọ́n ní bí àǹtí Wahab ṣe gbéra nìyẹn lọ́ lọ bá Lọlá. Wọ́n nígbà tó dé palace náà bá ń sọ fún Lọlá wípé nítorí marriage ni ó fi wá o. Wípé ṣùgbọ́n ó ní láti bá òun fọwọ́sowọ́pọ̀. Nítorí wípé tí ò bá bá òun fọwọ́sowọ́pọ̀, wàhálà ló máa jẹ́ fún un. Nítorí èèyàn kan tó ń dènà ẹ̀, òun ni Queen Naomi o. Wípé tí ò bá ti lè gba òun gẹ́gẹ́ bí ìyálé kó dẹ̀ bá òun fọwọ́sowọ́pọ̀. Wípé problem wípé Queen Naomi ò fẹ́ kí kábíyèsí fẹ́, wípé ó wà nílẹ̀. Wípé ṣùgbọ́n táwọn bá lè fọwọ́sowọ́pọ̀ àwọn méjèèjì pé Queen Naomi ò lè ráyè wọ inú palace. Wọ́n ní nǹkan tí àǹtí Wahab tó sọ fún Lọlá nìyẹn allegedly. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé àwọn olórí yìí wọ́n ń dán nǹkan o, especially àǹtí Wahab àti R. Wọ́n ní bí Lọlá ṣe dúró bí 4 hours báyìí ni Lọlá ló lọ sí restroom o, ló lọ pe kábíyèsí, ló sọ fún kábíyèsí pé kábíyèsí ẹni kò ń wá, kí wá ló dé tẹ́ dúró dè òun. Wọ́n ní kábíyèsí ní òun ò ní kó wá o, kí ló dé tó ń fi máa ní kó wá. Ṣebí òun mọ phone number ẹ̀ tó bá fẹ́ ní kó wá òun á pè. Wọ́n ní Lọlá ní òun gba lẹ́tà wípé kó ń wá sí inú palace. Wọ́n ní kábíyèsí ní òun lẹ́tà. Kí ló dé tó ń fẹ́ send letters? Wọ́n ní bí àǹtí Lọlá bó ṣe bẹ́ gbogbo speaker yẹn fún kábíyèsí nìyẹn. Wọ́n ní
ọ̀rọ̀ yìí ó ya kábíyèsí lẹ́nu. Wọ́n ní ìgbà tí Lọlá fi máa dé ta, wọ́n ní àǹtí wa M ti sá lọ o, wọ́n náà ti lọ. Ẹ̀yin èèyàn ilé, mi ò rí irú nǹkan báyìí rí. Kí ló dé tó jẹ́ pé lẹ́tà palace àti head stamp palace ni àwọn obìnrin yìí ń lò láti ṣe gbogbo àwọn ìwà burúkú yìí? Ṣé èyí ṣe ó bójú mu kí ẹ máa send lẹ́tà pẹ̀lú headed stamp kábíyèsí sí àwọn èèyàn láì ṣe pé bóyá palace approve ẹ̀? Ìwà tí ẹ̀ ń wù yìí, ìwà tó jẹ́ pé kò bá ìlànà palace àti òfin palace mu ni. Tó bá jẹ́ pé ìlú òkè òkun lẹ́wà, wọ́n ti máa arrest ẹ̀ fún nǹkan tó ṣe. Tó bá jẹ́ pé lóòótọ́ gist ta gbọ́ yìí òótọ́ ni o, allegedly bá ṣe gbọ́. Ṣùgbọ́n èmi ò mọ nǹkan tí kábíyèsí tí wọ́n ń dákẹ́ sọ́rọ̀ àwọn olórí yìí fún because wọ́n ti tú iṣu dé ìdí ìkòkò. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe pátápátá ní inú ààfin yẹn kò tiẹ̀ bá ìlànà ààfin mu rárá. Kábíyèsí dákẹ́, wọ́n fún yín ní sùúrù tó. Tó bá jẹ́ pé Lọlá ò pé kábíyèsí níìsín, kábíyèsí ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n torí Lọlá pé kábíyèsí, ó jẹ́ kí kábíyèsí mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ní Lọlá sọ fún kábíyèsí pé àǹtí wa M ló wá bá òun nílé o. Nǹkan tó sọ fún òun ni. Wọ́n ní kábíyèsí ní wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló ya kábíyèsí lẹ́nu. Àfi kí Ọlọ́run Elédùmarè kó bá kábíyèsí, kó bá wọn yanjú ọ̀rọ̀ àwọn olórí yìí. Kó dẹ̀ jẹ́ kí kábíyèsí ní ìfọ̀kànbalẹ̀ lórí ọ̀rọ̀ wọn. Nítorí pé èyí ti pọ̀ jù. Kí ló dé? Irú obìnrin wo lẹ̀yin jẹ́ tó jẹ́ pé ọkọ yín kò lè ní ìsinmi, ọkọ yín kò lè ní ìfọ̀kànbalẹ̀. Ọ̀rọ̀ Queen Naomi ló jẹ yín lógún. Ẹ rí nǹkan kan ṣe ju ọ̀rọ̀ Queen Naomi lọ. O ò lè sùn lórí ọ̀rọ̀ Queen Naomi, o ò lè wo lórí ọ̀rọ̀ Queen Naomi. Kábíyèsí sọ fún yín pé kí ẹ jókòó síbi tó ń fẹ́ yín sí. Síbẹ̀síbẹ̀ wà máa wá gbogbo ète obìnrin, àwọn irọ́ oríṣiríṣi wà máa wá kiri láti jẹ́ pé kí Queen Naomi má wá sí inú palace yẹn ṣáá ni. Kí ló dé? Èyí ti pọ̀ jù náà. Ẹ̀yin èèyàn ilé ìta tó gbọ́ nìyẹn o lórí ọ̀rọ̀ Lọlá. Bí àǹtí wa ṣe ń gbégbèsẹ̀ wípé kí Lọlá padà wá sí inú palace, bẹ́ẹ̀ náà ni àṣírí wọn ń tú. Gbogbo ìgbésẹ̀ tó ń gbé náà, àṣírí wọn náà máa tú ni ní agbára Ọlọ́run. Ẹni tó bá dẹ̀ ní kí Queen Naomi má padà wá sínú palace, Ọlọ́run á bá wa fi pamọ́ ni. Because ọ̀rọ̀ yìí ó ti tó gẹ́. This is getting too much. So ẹ̀yin èèyàn ilé bí a ṣe gbọ́ gist yìí la ní ká mú wá fún yín allegedly. Tí a bá tún gbọ́ update lórí ẹ̀, a máa jẹ́ kí ẹ gbọ́. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa wò ní ilé lóko. Àtìlẹ́yìn òdì Ọlọ́run aláàánú á bá mi ṣàánú fún yín. Gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé á yọrí sí rere. Ẹ má gbàgbé ẹ subscribe. Nítorí pé tẹ bá subscribe tẹ notification bell yín, gbogbo gist tí a máa ń post ẹ máa rí. Ẹ dẹ̀ má gbàgbé bá wa fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́ wọn yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all.